so òun sọ fún àwọn ọmọ ẹ̀ òun sọ pé àbúrò mi náà kọ́ máa attack ẹ̀ kọ́ máa nà mí kọ́ máa ṣe kíkan tó náà kò yé mi o ṣé tó bá sọ fún wọn kọ́ máa attack mi ṣé wọ́n máa attack mi tó tọ́ ni because I don't understand gbogbo àwọn potential assault behaviour tá n complain pa ẹ̀ náà ni òun sọ fún àwọn ọmọ ẹ̀ you have to tell àwọn followers ẹ̀ yí pé kọ́ máa attack mi would they have attacked me if you didn't like caution them? And by the way Aisha Ali Jabata tó bá ẹ sọ̀rọ̀ lórí fóònù láti ìgbà yẹn nothing threat ọmọ yẹn pa àwọn máa attack ẹ o they have been threatening Aisha Ali Jabata wanting threat Mustafa Ali Jabata wanting threat Aisha Ali Jabata. These things there are evidences for it. If anything happens to them you are going to be held liable. Behavior tan so no really. Why should anybody attack your brothers or siblings because they disagree with you on what you are doing? Hey, Emma, bye. Only láti máa sọ fún wọn pé kọ́ máa attack mi. And then wọ́n ti ń attack Aisha láti ìjẹta. Èmi tó sọ fún pé òun máa pa, èmi sọ fún pé òun máa attack. Gbogbo wọn tó ń sọ yìí àwọn ó fẹ́ sọ fún pé òkọlù fún wọn nọ́mbà kan máa send nǹkan gbogbo tó ń sọ ni. Ó lè mi parọ́ mẹ́ nígbà tí Aisha pè ẹ́. Aisha pè ẹ́ tó ń sọ fún ẹ pé òun ò sí Sanfara. Ó ní láti máa sọ fún ọmọ yẹn pé Sanfara Aisha that has left Sanfara over like about 5 years ago. Tí òun tó mọ bí tábùrù ẹ̀ kan tún wà. Àbúrò ẹ̀ ò mọ̀ tó wà. So ọ̀dọ̀ àwọn ọmọ tó ti ń béèrè respect nìyẹn o Muhammad Awal ọ̀dọ̀ àwọn ọmọ tó ti ń béèrè respect nìyẹn o ọmọ tó rán sí pé kó lọ sọ kó tó rán sí ìyá ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ló ti ń béèrè respect. Mi ò ní reason mo fẹ́ parọ́ mẹ́ náà kí ló ní reason mo fẹ́ parọ́ mẹ́ who are you tani wọ́ that's why mo ṣe ní o mọ̀ mi o kàn náà zoom mi ní tó mọ̀ ní tẹ́lẹ̀ ni the last time tó rí mi was 2013 you don't know me o dẹ̀ fojú di mí o ti wà mẹ́ni tó ń bá dìbò and then ọ̀rọ̀ land issue àwọn èèyàn make bóyá pé èèyàn kan fẹ́ gba land issue ó ti wà ń bẹ̀ yẹn 15 years ago ló ti ń lo bẹ̀ yẹn náà ló ti ń lo property yẹn náà kò sẹ́nibọ̀dì tó gba 1 naira lọ́wọ́ ẹ̀ family land tó evidence fún you have been using it for the past 15 years kò sẹ́nibọ̀dì tó bẹ̀ sọ anything now why do you think it's now that you want to collect land ṣáàjẹ́ ní tí yà ń jẹ́ lójú ẹ̀ ni ṣé o mọ bọ́lọ̀ ṣe ń ṣe àlá bó ṣe ń tọ́jú life wa ni civil case ní land issue now because ìwé tó yẹn ilẹ̀ tó ń sọ yìí ṣó ti gbàgbé pé everybody ní copy ni ṣorúkọ ẹ̀ ló wà ń bẹ̀ ni that one is an easy PC you just take it to court. And then to man sọ pé family issue lele kí ló dé tó wá social media kí ló ń ṣe kíní kankan we are telling the public of the potential terrorism behaviours that these people can do potential terrorism because nisin they are threatening to attack me to attack Aisha Ali Jabata to kill anybody that's what they are doing and there are forensic evidences to all of these things mo sọ yìí ni o ìkọ́tà ń sọ fáwọn èèyàn nìyẹn o tó ń sọ pé kí ló dé tẹ̀ dákọ̀ tètè why is this on social media? How many years we've been talking to meeting pẹ̀lú Muhammad Awal Jabata.